ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń. The smiling fire. Oh my God. Yes, ke. Keep smiling. There's something is missing. Tí n bá dé máa fi parí oúnjẹ yìí báyìí. Wọ́n ń retí mi ní Pakistan. How do I do? Mo dẹ̀ sì gbọ́dọ̀ dé Paris. I need to get some stuff. Yes, I remember. The dongogo of the food is not there. Okay. Let's do this. Sweetheart, I'll be back in a jiffy, okay? Má jìnnà kí n tó dé o. And you, keep smiling for mama. You got it? Má jìnnà, tó bá jìnnà má jà o. I'll be right back. Okay? Take care. Ọlọ́run ṣàánú èèyàn. Ọ̀tọ̀ níbi tó yẹ kí wọ́n bí mi sí. Ada. Kí ló lẹ́yìn? Kì í ṣe bí tí sọ bẹ́ẹ̀ lò forí òkèèrè ni. Ẹ gbà mí. Ọlọ́mọ máa jàrí bì. Ṣé wọ́n ń ṣẹ̀bọ́n bí ní àbí kí ni ìtumọ̀ eléyìí? Ohun tó bá ti lè mú tí ṣíbí fi wà bí tẹ́lẹ̀ wà bí a jẹ́ pé wọ́n fẹ́ ṣe pàtí kan bí nìyẹn. Wọ́n fẹ́ ṣènáwó kan bí lórí òkè nìyẹn. Ẹni tó bá wá fẹ́ ṣènáwó àwọn tó ń dáná dà. Sọ bẹ́ẹ̀ ó ì máa padà kàbùkù ní ọláàfẹ́ tá àjọ ní síra wa ẹ máa fi padà kàbùkù lọ́wọ́ mi gbẹ̀yìn ni. Ẹ fẹ́ ṣèrú nǹkan báyìí ní community ẹ̀ẹ́dẹ̀ lè jẹ́ kí n mọ̀. Ẹ lè jẹ́ kí n mọ̀. Kò sí wàhálà o. Ọ̀tọ̀ níbi tí mò ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ bó ṣe lè wù kó rí láyé gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe ń bì lẹ́nìí tẹ́ ẹ fi dáná ẹ̀ lórí òkè yìí àjọ máa fojú rí ni. Wọ́n á kó apù yẹn jọ yẹn á ṣe lólólólóló. Sọ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ ibi ohun yìí kẹ́ ẹ gbà lọ lẹ́yìn ohun tẹ́ ẹ̀ ṣe ń bẹ ojú mi ló máa ṣe mí tí ẹ nídìí àti ẹ tí ìdọ́dọ̀ tí ẹ rárá ta sọ́sàn ẹ̀ lásán ni mò ń gbọ́ ohun tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ojú mi bì ló máa ṣe. lẹ́yìn ń gbẹ́ pò rẹ̀ nínú òkùnjọ yẹn tí ń dọ́dọ̀ jù à. Kí ló ṣe ẹ́? Ayé mi ti bàjẹ́ o, ayé mi ti bàjẹ́. Báwo, calm down, kí ló ṣẹlẹ̀? Ọmọ ní kí n calm down, ayé mi ti bàjẹ́. Apẹ̀rí tí wọ́n gbé fún mi, ta lọ yá látọ̀dọ̀ ya Mary tá fẹ́ fi ṣìnáwó. Mi ò mẹ́ni tó gbé. Ní sùúrù, ṣé o ti wá béèrè káàkiri àdúgbò? Mo ti wá káàkiri. Ibo ló wá ń lọ báyìí? Mi ò tiẹ̀ mọ̀, mo ṣáà lọ, mi ò ní destination. Kí ló wá fẹ́ ṣe báyìí o? Wo mi ò mọ̀ tí mo fẹ́ ṣe, ayé mi ti bàjẹ́. Ó lágbára.
Àbí irú kí lélẹ̀ báyìí? Ta ló lè máa dáná lórí òkè? Apple. Iná. Oúnjẹ máa bì. Mo ní ẹ̀ǹdẹ́ máa bì. Bùrọ̀ Sàámú. Ìwọ náà tún dé, òní ta ló lè máa dáná lórí òkè. Báwo lèèyàn ṣe máa wá dáná bí tí òkè ṣara yìí? Tí nǹkan bá ṣẹlẹ̀ ní community, ta ló máa wá pè? Ilé ìbọ̀dà sáà múná máa wá káàkiri pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní community. Ẹ wá gbé àdògán, ẹ gbé sílẹ̀, ẹ gbé agbárí ojúkù, ẹ gbé lé lórí, ẹ wá kógi sí ìdí ẹbẹ̀rẹ̀ sí ní dáná. Àwọn àlejò wo lẹ fẹ́ pèsè bí? Ṣé kálejò wá wọnú community kan dá nǹkan lẹ̀? Ẹ jọ̀dọ̀ Ọlọ́run ta ló máa pè? Bùrọ̀ Sàámú, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ kò yé mi o. Torí bẹ́ẹ̀ mi ṣe ń bọ̀ yìí, mo ṣẹ̀ ń bọ̀ láti travel, mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dé ni. Ẹ wo báàgì mi, mo ṣẹ̀ drop bag mi. So gbogbo wọn dáná kò yé mi torí kò proper gan kéèyàn máa dáná lórí òkè kò proper. Mo èdè mo kò wá surprised. Tó bá jẹ́ pé wo ò sì lé, ó ń láti jẹ́ lára àwọn ọmọ sọ bẹ́ẹ̀ tó kù. Àwọn ni wọ́n ń dáná bí. Àwọn ọmọdé ó lè dáná bí, ó ń láti jẹ́ pé nǹkan ṣe wọn. Torí láti bí ìṣẹ́jú díẹ̀ tí mo ti wà bí ìsìn, kò yẹ anybody ò yọjú síbí. Ohun tó ń ṣe yìí ó dá mi lójú pá ti fẹ́ jóná. Ápù tán kólẹ̀ lólúwẹ̀ fi ń panu. Ebi dẹ̀ ti ń pa mímì ìdẹ̀lẹ̀ kú mi láti pé mo jẹjọ lọ́pẹ́. Bùrọ̀ Sàámú, ẹ ṣọ́ pé kò ń ṣẹ̀yìn lẹ̀ ń dáná lórí òkè. Èmi. Ẹ̀yin. Ni màmá dáná mímì rẹ̀ gbádùn ojú kù. Tí màmá á dáná bí gáàsì ni máa gbé wà. Sọ̀bẹ́ ò dẹ̀ ṣẹ̀ mí. Tí sọ̀bẹ́ bá ṣẹ̀ mí lọ́jọ́ kan tó bá ṣẹ̀ mí, màá wá dín ẹja ń bí. In fact, ó dẹ̀ ti fún mi ní clue kan pẹ̀lú ilé tó ń ṣẹlẹ̀ yìí. Ṣèbí fúnra ara yín lẹ̀ dáná yìí. Ìjẹ́ tí sọ̀bẹ́ bá kọjá iyẹ̀ á ríran wò. Má wá dín ẹlẹ́dẹ̀ ń bí. Ẹ jẹ́ kí n pe Sister Grace. Wọ́n sọ yẹn. Àwọn pastors oúnjẹ fẹ́ tó ń jẹ fún. Jollof rice á dẹ̀ jiná lójú mi kó tó di pé mo kúrò bí. Lémi. Àti ìgbé fún sí báyìí. Lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo. Èmi fẹ́ gbọ́. Babe, ọmọ tó fine, ọmọ tó dùn, dá mi lóhùn kí a ṣe kí á jàre táìmù lọ́jọ́. Ẹ mọ̀ pé wọ́n yìí fine ni. Ìmọ̀ náà bá ń gbé nǹkan tí mo rà jàre kí ló ń ṣe ẹ́ kí ni. Ẹ kóra ẹnu wíkẹ́ kó bóyá ṣe é kúrò jàre. Àwọn ṣe ìyé sáà. Ṣé o gbẹ̀rù pé? Tẹ́ ẹ nírú. Mi ò tarú bí omi, ìtarú bí ìjọ kúrò ní kókó ní ṣọ́ọ̀bù mi jọ, mi ò tarú rárá tọ́. Ẹ nírú. Tẹ́ ẹ bá ti nírú bí orí yín ti burú gangan nìyẹn o. Ẹ gbà mí, oríṣiríṣi. Màá ní kọ́nú ẹ̀ kọ́kọ́ fọ́ ọkọ mọ́ lórí ìbáyín sìn. Jọ bá mi lé kúrò ìbáyín sìn, bá mi lé kúrò ṣọ́ọ̀bù mi jọ. Kí bá yín lé kúrò ń bí? Kémi bá yín lé kúrò ń bí? Bẹ́ẹ̀ ṣe ń bára yín sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé mọ́ra yín ní ebó ń tèmi ń bẹ̀. Ẹ́ tọ́nà èmi ná èmi ń gbọ́ ìwọ náà máa tì mí dànù ó máa ná èmi wọ́ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ̀yin kọ́ ló ń bá wí ẹjọ́ $100 jọ ẹ̀yin kọ́ ló ń bá wí ẹjọ́ má bínú. àbórí ẹ̀ burú ni èmi ní $500 ó dájọ́ mọ̀ ni ìtọ́ gangan ẹ gbà má ẹjọ́ ẹ má bínú. orí yín ti burú ẹ̀yin ṣe mówó gidi bọ́tà irú yín ẹ̀ kì í rárá gbọ́rọ̀ sí èèyàn máa sọ nǹkan díẹ̀ ẹ̀yin náà máa bínú ẹ̀ máa sọ tí yín padà torí pé mọ̀rọ̀ sọ àbí ẹ wá bà ilé ayé yín jẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ rò pé ẹ ti fàárọ̀ kòjọ gbogbo àwa waste kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀ ń ṣe mówó jáde èmi ò nídìí introduction idán gangan mi ì nídìí introduction rárá àbí gentleman lady ló ń ṣe yín. Ìyá Bímpé, ẹjọ́ ẹ má bínú o. Ibo lẹ ti mọ̀ wèrè? Conversation yín smooth bàjẹ́bàjẹ́. Mo bóri tiẹ̀ gan fẹ́ burú wo wọ́n ló máa mọ wèrè ẹ gbà mí torí Ọlọ́run. Ẹ bá mi gbé ṣẹ́ǹjì jáde ṣé mo kó bá yín ni? Kó má mo jẹ́ ìjìjọ èmi mo kó bá yín ni. Bá ń gbé èmi mo kó bá yín pé kí wèrè máa wá sí ṣọ́ọ̀bù mi wọ́n ti níbẹ̀. wá kiri bó ṣe rí. Oríṣiríṣi tiẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn gbà mí torí Ọlọ́run. Bọ̀bọ̀ ọmọ àtọ̀ jẹ́ ló kù. Wèrè ló fọ́kọ̀ tìbí wèrè ló fọ́kọ̀ káyàrí o ṣe wọn pè ní wèrè ìrọ̀rọ̀ wèrè orí ẹ̀ dàrú. Káyìn náà ẹ pariwo náà àìdí lọ́wọ́ ẹ̀ tún pariwo kí n gbogbo ilé náà ẹ máa calm down. Ọmọ
wo lápá àwọn parents mọ̀ pé à ń bọ̀ ni o wọ́n ti rẹ́dì wá sílẹ̀ wọ́n ti mú àwọn sílẹ̀ gidi tí wọ́n pọ̀ ọlọ́pàá mú ká ń bọ̀ ni. ok kò sí wàhálà ṣùgbọ́n ọmọ a máa para wa a máa strategize mọ́tò yẹn a máa gbé a máa gbé kò ní lọ́sẹ̀ ó tó máa ṣẹlẹ̀ sí ni pé afa ṣebí ìbọn wà lọ́wọ́ ẹ̀ wá ṣeré ẹ wá guys mo rí bọ̀ mọ́ ìbọn ti jábọ́ lára mi. báwo ló ṣe ní ìbọn ọmọ tó fẹ́ pé lórí burúkú ni báwo ló ṣe ní ìbọn. èdúró ṣé èjò ní sèèsì èdè pariwo ṣé ẹ fẹ́ kó mú wa ni. ẹ mọ̀ kan tó máa ṣẹlẹ̀ ni pé ok a máa para wá bọ̀ yẹn bọ̀kọ́ tó save jù lọ́wọ́lọ́wọ́ yẹn ni pé ẹ jẹ́ ká bob ẹ jẹ́ ká máa lọ slowly o ẹ kò ní wá pé o slowly o. And my clients are very, very loyal. Me very disappoint wọn. Those my Pakistan and Japan clients. Hello. Are you waiting for someone? Daddy ńkọ́? Ó jẹ́ sọ̀rọ̀ kí n apply fún ẹ. So beautiful. Ó fine gan o, ṣé wọ́n ti sọ fún ẹ rí? Kọ́ má ti lè rí, kọ́ má tiẹ̀ tí rẹ anything flashing. Wow. Tí máa kọ́ jump on that person. A ti target ẹ báyìí. Ó ti sún mi. A kàn lọ báyìí. Ọmọ jàre. Target Kì í ṣe bọ̀n. Ìbọn ní lówó. A ní kì í ṣe. Are you afraid? Ṣé máa jẹ? Ajé. No. Delicious food. Oúnjẹ China. Oúnjẹ láti Spain. You deserve it. No, I beg you, don't baby. You deserve it. We are just students. You don't deserve it. No, I don't. 1, 2, 3, 4. 1, 2, bakumasu. Saamu Alajo. Èmi fẹ́ gbọ́. ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ni ọmọ yìí mo ní kó o bọ́ síbi kó o ṣí nǹkan tó wà lórí iná mo fẹ́ mọ tó wà ń bẹ̀. bọ́dà Saamu èmi ò ṣí nǹkan kan o torí mi ò mọ ẹni tó gbé kòkò sílẹ̀ mi mọ ẹni tó gbé gbogbo kínní sílẹ̀ tẹ́nikẹ́mi lọ́ọ́ máa ṣí èmi ò ṣí kankan o. ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì mo pàṣẹ fún ẹ mo pa ní àṣẹ fún ẹ lórí òkè yín pé ṣí n tó wà níbí mo fẹ́ wò. bọ́dà Saamu ẹni kí n máa ṣí ṣé mi mọ nǹkan tó wà ń bẹ̀ tẹ́ni kí n lọ ṣí ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tá à ń sí yìí kò sí ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tá à ń sí yìí tó máa wá gbé ìkòkò lẹ̀ sí orí òkè tó máa wá máa dáná bíbá ẹ ṣe ìmọ̀kàn tó wà ní ṣe ìmọ̀kàn tó wà ní. àrífín máa wà á pọ̀ gan báyìí torí Ọlọ́run àrífín tí mo rí community máa wà á pọ̀ o mo mọ̀ pé a bá tó ṣe meeting pẹ̀lú àwọn CDA so ti yẹ yín gbogbo ẹ̀yin ọmọ tẹ̀ ń wọnú community wa ẹ̀ máa fíìlì fọ́ọ̀mù ẹ̀ dẹ̀ máa máa kọsẹ̀ jáyé yín. mi ò ṣáà ṣe nǹkan kan. babalá bàbá yín tó wà lórí òkè tó ń jẹ́ sọ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ pé ọlọ́run pé à ń sọ pé ẹni tó bá ti wà lórí òkè àbẹ̀ tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kán máa respect wọn ṣé mo jẹ́ gbẹ́ ni ṣé sọ bẹ́ẹ̀ lè sọ fún ẹ pé kò ṣí kíní kò má ṣí. ẹ má bìnrin ẹ ṣáà pé Saamu ń lò fún mi ì lè ṣí. yọ́sà kúrò bẹ́ẹ̀ mi ì lè ṣí. yọ́sà lọ ṣí nǹkan tí mo ní kò ṣí. mi ì lè ṣí bọ̀dá Saamu. ok fún mi lápù kan fún mi ní àpù. ṣé mi mọ bá pù ṣe débẹ̀ tẹ́yìn fẹ́ já pù. Saamu kí lẹ̀ ń ṣe lórí àga àárín. agoro. Saamu kí lẹ̀ ń ṣe níbi àga àárín yẹn. àga wo làga àárín. ètò ìjókòó sí yẹn náà ni. òun làga àárín kí ni ìyàtọ̀ láàrin àga white àti àga wọ́ọ̀tù. ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ wà àárín yẹn ò ṣàyè yín. no gíga tó ga ló àfẹ́ tẹ o kúkúrú tó kúrú lọ́pọlọ ẹ ṣe ra kí ni ìyàtọ̀ láàrin àga yìí sọ́sàmì sága yìí ni àbí cross kankan wà láàrin àga yìí. Ó lọ́pọlọ rárá bó ṣe lè wù kó mọ̀ kí ló ṣẹlẹ̀. ẹ jọ Sam afẹ́rí pásítọ̀ sọ bẹ́ẹ̀ ni. sọ bẹ́ẹ̀ ò sí nílé èmi ni mò ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí. ẹ̀yin lẹ ń sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. Saamu gbogbo nǹkan táwa ṣe bí òṣò rere this is a serious matter. ọ̀rọ̀ àwàdà wo ni mo abẹ́ dábì mo ní kò sì sọ bẹ́ẹ̀ bí abẹ́rí sọ bẹ́ẹ̀ lórí ìdúró ṣe rí ń bí kò sì sọ bẹ́ẹ̀ lé. ẹ jọ ọ̀rẹ́ mi kan là ń wà á rí láti jọ ọjọ́ yìí
Torí la ìfẹ́ rí pastor sọ bẹ́ẹ̀. Kí ló máa ń ṣe yín náà? Kí ló máa ń ṣe yín èèyàn? Ìwọ náà gbọ́n tó sọ. Olọ́rọ̀ ẹ̀kan òun lẹ̀ wá tẹ́ẹ̀rì. Òun lẹ̀ wá sórí òkè. Ṣé Jésù tẹ́yìn ń pè yẹn? Jésù tẹ́yìn ń pè, tèmi náà ń pè, tí gbogbo wa jọ ń pè yẹn. Ṣó jẹ́ magician? Àbáwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ máa lọ sábà. Ṣó jẹ́ magician? Àbọ̀njẹ́ onídán. Tó jẹ́ pé tó bá ti ṣe báyìí, ibo ló wà? Máa bọ̀ bí? Á dẹ̀ máa bọ̀. Ẹ wá o, kò sì sọ bẹ́ẹ̀ ń lé o. Tẹ́ bá ti mọ̀ sọ bẹ́ẹ̀ lò ní magician tó máa bá yín wọ́ọ̀rẹ́ yín, ẹ padà wá o. But tí n bá fẹ́ advice yẹ tó bá ń wá ọ̀rẹ́ tó dẹ̀ fẹ́ rí, lọ police station. Tó o bá rí ní police station, lọ sí mọ́ṣúárì. Mo gbọ́ kò sì sọ bẹ́ẹ̀ ń lé. Ó dà pé torí jollof rice tó ń ṣe tó fẹ́ fún àwọn pastors ó lẹ́yìn náà ṣe ń wà bí. Saamu àmọ̀pọ̀ dáná ń bí yìí. Ọ̀rọ̀ is serious gidi. Ọ̀rọ̀ jollof rice kọ́ lélẹ̀ yìí o. Ọ̀rẹ́ mi nígbàgbọ́ pé tá a bá rí pastor sọ bẹ́ẹ̀, ọ̀rẹ́ mi tá à ń wá yẹn. Kò wá síbẹ̀ ń lé báyìí bóyá kẹ́ ẹ lọ kẹ́ ẹ padà wá ìyá pè. Mi ò lè lọlé o. Ó lọ́bì kan. Kò sí wàhálà. No problem. Mo ní kó o mú àpò fún mi ò mú fún mi. Kò sí wàhálà. Rásán mo tilẹ̀ fẹ́ ṣe. Tẹ́ ẹ bá bọ̀ pé ẹ lọlé. Tọ́jọ́ nǹkan kì í ṣe nítorí jollof rice ló ń lè ṣe wà mí. Ẹ máa padà tẹ̀ ni. Torí táwọn pastors yẹn bá débi tí wọ́n bá há oúnjẹ fún wọn. Tẹ́ ẹ bá lè gba oúnjẹ. Tẹ́ ẹ bá gbọ́ oúnjẹ. Ẹ̀jẹ̀ ago wọn á dẹ́. Ìwé tí mo mọ̀ kẹ́ bá mẹ́fà ọ̀tọ̀. Jollof rice tó bá jókòó tì. Ẹ lè jọ ẹ jókòó. Ẹ jókòó ojú wa ló máa ṣe. Ọlọ́run ẹ̀rí agbórúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. Àmín Jésù. Lórí ìdílé Olúwa ẹgbà ẹ̀yin wa. Àmín Jésù. Mo wá gbàládùra fún yín àti ẹ̀yin àti ọkọ àti ọmọ lórúkọ Jésù ìbànújẹ́ ò ní jẹ́ ti yín. Àmín Jésù. Lórí ayé yín ẹ ò ní sọkún. Àmín. Èmi náà tí Ọlọ́run ń lò láti máa kéde ìyìn rere láti máa gbàdúrà fún ẹ̀yin ọmọ ìjọ lórúkọ Jésù Kristi ìbànújẹ́ tó máa dé báyàn tẹ́yin náà fi máa wá kí mi fún ìbànújẹ́ kò ní í ṣẹlẹ̀ o. Àmín Jésù. Ògo Ọlọ́run yóò farahàn. Àmín Jésù. Nínú ilé yín wàhálà ò ní dé bá yín. Àmín Jésù. Ògo Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín. Àmín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. 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 Ìyìn ògo f'Olúwa. Ẹ dìde. Àlàáfíà ni fún yín. Àdúrà yín ti gbà. Ẹ̀kọ́ àbẹ̀wò wa sà. Olúwa ṣeun o. Ẹ bá mi sọ fún ọkọ yín wípé mo wá sílé ń bí. Ẹ rántí jíṣẹ́ fún wọn o. Ó níbì kan tí mo sì fẹ́ dé kí n tó lọ attend sí bọ́dà Saamu tí wọ́n ń pè mí. So àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú yín. Dádì, ẹ jọ̀ọ́ ní ti bọ́dà Saamu tẹ dárúkọ yìí mo máa lálàá kan sí wọn. Àlá sí bọ́dà Saamu. Bẹ́ẹ̀ ni àlá yẹn serious gan ni o dádì. Mo lálàá wípé wọ́n ṣá wọn ní àdá. Wọ́n ṣá bọ́dà Saamu ládàá. Bẹ́ẹ̀ ni sà. Kí ló wá ṣẹlẹ̀? Àdá yẹn ò ràn wọ́n ṣe làdá yẹn kọ́ sí méjì. Praise the Lord. Hallelujah. Ní ìtumọ̀ wípé Ọlọ́run mọ bó ṣe máa ń kó àwọn àyànfẹ́ tiẹ̀ yọ. Bọ́dà Saamu tẹ́ rí yẹn ara àwọn àyànfẹ́ Ọlọ́run ni wọ́n. Ibi ò dẹ̀ ní dé bá wọn. Ẹ̀yin fúnra yín náà tẹ́ lálàá ibi ò ní dé bá yín. Èmi tí mo fetí gbọ́ ibi ò ní dé bá mi. Ògo Ọlọ́run á wà lórí gbogbo wa. Pẹ̀lẹ́. Dádì, àdá yẹn ó ràn wọ́n kò ní ràn wọ́n ẹ make sure pé ẹ rí wọn tẹ́ bá sì nífẹ̀ẹ́ wọn kẹ́ sọ fún wọn. Ibi ò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù kò sí wàhálà àdúrà wa túbọ̀ máa gbà. Ẹ ṣé gan o ẹ rántí sọ kọ́kọ́ yín o. Kò sí wàhálà Ọlọ́run á wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ni. Ọkọ ní pàdé wá sí wọlé o. Ẹ ṣe jáde ẹ ṣe. Ẹṣin ńlá ló ra ọ̀rẹ́ mi má jẹ ọkùnrin o. Báwo wá ni ọ̀rẹ́? Ṣé o ti gbé lọ ṣọ́ọ̀tì ṣàdúrà sí? Àdúrà náà la ti ń ṣe látàárọ̀ at least ibi àdúrà náà la ṣáà ń ṣe látàárọ̀ nígbà tá a ti wà níbí báyìí. Má sọ bẹ́ẹ̀ mọ́ má tiẹ̀ sọ ó máa gbé lọ bá àwọn àgbà àbí kò wá pásítọ̀ tó nímọ̀ ní wọ́n bẹ́ẹ̀ ṣí bọ́nẹ̀tẹ̀ wọ́n máa dàdúrà sínú ẹ̀ wo àníréṣu àníríbi o. Òótọ́ ni ọ̀rẹ́ wo Bíbélì gan sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń pàdánù torí a kì í fi gbogbo nǹkan síwájú rẹ̀ nínú àdúrà. Pastor Aaron bó ṣe wá compulsory pé kí n pray sórí mọ́tò yìí.
Very important, ọ̀rẹ́. Very important. Nǹkan tó tóbi tó yìí. Anyway, kò sí wàhálà. Ẹ check. Ọkọ̀ ńlá ló rà. Ẹ ṣí ni o. Bẹ́ẹ̀ni o, ẹ check dáadáa. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo. Èmi fẹ́ gbọ́. Àní bóṣù bá parí wọn gbọ́. So mo máa dúró. Mo ń gbọ́ yín sọ bẹ́ẹ̀. Ibo lẹ ti dé gògàn, ibo lẹ ti dé. Kí má àwọn pastors tẹ̀ ń kó bọ̀ ibi ni wọ́n máa bá mi. Torí oúnjẹ tẹ̀ ń ṣe jollof rice tẹ̀ ń ṣe yìí, àjọ máa jẹ gbogbo ẹ̀ tán ni. Ibi tẹ̀ bá dé ní kẹ́ ẹ̀ jẹ́ kí n mọ̀. Ní kíni? Okay, mo retí. Kò yẹ kí n sọ ilé ìfún yín bọ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Pastor sọ bẹ́ẹ̀ tí ń bọ̀, ó ti fẹ́ dé. Àmọ́ gẹ́gẹ́ bí àdéhùn wa, tí wọ́n bá kó àwọn pastors yẹn dé tí wọ́n bá há jollof rice ń bí, tẹ́ ẹ bá jẹ́ ń bẹ̀ ẹ rógò, ìgbà yẹn lẹ máa mọ̀ mí tó. Ẹ mọ bí mo ṣe yàwọ́ tó èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Àwọn tó so oúnjẹ ìdààbò náà wà. Kíní ti bọ́ sí suspect lójú mi, gbogbo gí ti fọ́ kátó o. Sáwọn pastors yẹn ni. Kí ni ṣé mi ló mọ́ lójú? Ọlọ́mú bí ìdérí ọtí. Oh, bro Sam. Kí lẹ̀ ń wá? Pastor sọ bẹ́ẹ̀ náà la béèrè. Kò sì sọ bẹ́ẹ̀ lémi ni mo ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Mo rí sísè gbogbo yín fi ń wá lásìkò yìí. Tẹ́ ń wá lásìkò yìí. I don't know. Kí ló ń ṣẹlẹ̀? Ta ló ń dáná orí òkè ní bíbá? Ta ló ń dáná ń bì? Ẹ̀gbọ́n wa Tátálá ló ń dáná lórí òkè tó ń bí mi pé ta ló ń dáná lórí òkè. Sọ́wọ́n kí mi ò fẹ́ rúdù ni. Mi ò fẹ́ rúdù ni tí mo ti ní kó bọ́ síbi. Ó yẹ kí n ti lọ ṣí kíní ìfọ̀ fúnra mi. Sọ bẹ́ẹ̀. Rasa. Sọ bẹ́ẹ̀ kò já báyìí. Ẹ̀jẹ̀ ń dáná bì, ẹ̀ ń dáná lọ́ọ̀kan bì. Mo mọ̀ ká fẹ́ kọ́ lóun mí sí oúnjẹ yẹn. Lẹ́sẹ̀ ń dáná bí àwọn pásítọ̀ dà. Àwọn pásítọ̀ tẹ̀ ti torí ẹ̀ dáná. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ta ló ń dáná lórí òkè yìí? Èwo ni pretending? Kí ló tẹ̀ pretend? Kì í ṣe yín lẹ̀ ń dáná ni. Bro Saamu, we are not joking here. Kí ló ń ṣẹlẹ̀? Ta ló ń dáná lórí òkè àdúrà? Calm down, daddy. No. Ọ̀rọ̀ calming down kọ́ lélẹ̀. Ń gbọ́ ìwọ ṣó lè sọ̀rọ̀ ni. Àdédé ẹ̀wọ̀n ẹ má bínú bí mi náà ṣe dé bá tí mo bá gbogbo iná níbi. Ẹja sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Sọ bẹ́ẹ̀ bínú báyìí rí ẹ ti yarí. Táùtù yóò ní da ọlọ́mọdé àrí bí. Bínú báyìí rí o ẹ̀dẹ̀ ẹ̀fẹ̀ ṣé bẹ́ẹ̀ lọ́gbẹ́ fẹ́ fàgò yọ. Èmi nìkan ni mo rọ́pọ̀ débí. Bí mo yẹ débí mi ò bá yàn bí. Mo á wò pé ta ló lè máa dáná bí. Mi ìdẹ̀ fẹ́ ṣíwò bọ̀ mo bá ápù yẹn dẹ̀ dùn. Mo ti já ápù 6 nínú tí mo bá ń bẹ̀. Ìgbà tẹ́mi ti débi tán òun lọmọ ìṣẹ̀ṣẹ̀ dé. Ọmọ ìdé mu bèèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ń dáná? Olóhùn ọmọ àwọn tó ń dáná. Mo dẹ̀ mọ̀ pé lára àwọn ọmọ tó kù lórí òkè ló máa dáná. Bẹ́ẹ̀ ṣe dé mo rò pé káwọn ọmọ yẹn dẹ̀ tẹ̀lé yín dé ẹyọ kan tí mo rí rè. Olópò ló yẹ kó máa dáná bí àwọn ọmọ yẹn ò serious o. Wọ́n kàn gbòǹjẹ kaná wọn lọ ni o. Kí ló ń ṣe? Kí ni? Ẹ kí ẹ fi sùn. Apple mi dà. Where's my apple? Ẹ ní sùúrù, calm down guys, calm down. Wo sọ bẹ́ẹ̀ ẹ ní sùúrù, mo lè bá wèrè sọ̀rọ̀. Gba ìdákẹ́jẹ́. Àwọn ẹgbẹ́ tó ti ya wèrè tipẹ́tipẹ́ sẹ́yìn, I will talk to them and they will answer. What is your problem? Ṣé wọ́n lọ ṣe nǹkan bí? My property. Really? I kept some apples here. They were quite many. Where is my apple? Ìwọ ló sóúnjẹ ń bí. Látẹ̀tẹ̀ kan. God wo lo ní láti máa wá sóúnjẹ lórí òkè? Ó yá gbé gbogbo kìnìyàn kó sọ̀kalẹ̀ kó lè gbé kúrò mi lọ́wọ́ kan. Ẹ fọkàn yín balẹ̀. Gbé gbogbo ẹ̀ kó gbé kúrò mi lọ́wọ́ kan. What the fuck? Ìwọ kọ́ mò ń bá wí. Ìwọ kọ́ ni mò ń bá wí. Má fòkó òbọ̀n. Where is my apple? Saamu ló jẹ́. Saamu ni. Saamu! Where's Saamu? Ó ti lọ. Ó ń dúró de Pastor Sọ́bẹ̀ tẹ́lẹ̀ ni. Ìgbà tí Pastor Sọ́bẹ̀ wá pẹ́ kó tó dé Pastor Sọ́bẹ̀ rí. Ìgbà tí Pastor Sọ́bẹ̀ wá pẹ́ kó tó dé, òun ló fi lọ. Saamu ti lọ ń bí. Saamu ti lọ ẹjọ́. Man in white. Where is Saamu? Lọ́dọ̀ Sọ́bẹ̀. Ó ní màjíkà. Bọ̀dá Saamu rè.
apple? I hate it. Mo ti jẹ, I hate it. In your tummy? Yes, I hate it in my tummy. Wá cover me. I hate it. Man in white for gone. Saamu. Mi ni lo bon fún o. Just wait. Mo ń bọ̀. Ẹ lọ gbà bọ̀. Ẹ ṣe ó yá ẹ bẹ jábọ̀ kúrò yé ẹ bá súnmọ́. Ilẹ̀ lanu agbára èṣù wọlẹ̀ kágbára Ọlọ́run dúró hallelujah. Ilẹ̀ lanu agbára èṣù wọlẹ̀ kágbára Ọlọ́run dúró hallelujah. Ilẹ̀ lanu kágbára èṣù wọlẹ̀ kágbára Ọlọ́run dúró hallelujah. Ilẹ̀ lanu kágbára èṣù wọlẹ̀ kágbára Ọlọ́run dúró hallelujah. Jésù Olúwa wa. Àmín. Wèrè ló ń dáná torí Ọlọ́run tí mo á jókòó déjọ́ lọ́ọ́ fries láti bíi 2 hours wèrè ló ń dáná. Ẹ ṣé o ọ̀rẹ́ mi ni torí ẹ̀ mo ṣe ń sá kiri láti jọjọ́ ẹ̀ tí mi ò lè sunlé fóṣù kan dá mi pé Olúwo ṣe o Olúwo ṣe. Ó ti dá yàn mọ́. Ó yọ ìbọn sí gbogbo wa tó dá wa jókòó bẹ́ẹ̀ yẹn tó yọ̀bọ sí wa tá a bá ní májíkà ní community kan wà á ti pààyàn sí wa lọ́rùn wọ́n wá lọ wù ẹ̀mí kan àmọ́ àá pẹ́ ní kẹ́kan. Ọlọ́run ló ṣeun, Ọlọ́run ní ká dá gbogbo ògo padà fún. Ṣùgbọ́n arábìnrin ẹ wojú mi dáadáa. Orí òkè tí a wà yìí orí òkè agbára ńlá Ọlọ́run ni. Ẹ sọ fún mi, kí ni nǹkan tí ẹ ṣe, kí ni nǹkan tó ṣe yín? Imagine. What? Kí ló ṣẹlẹ̀? Dábì pé kí ló ṣẹlẹ̀? Kí ló tó fi kọ́ǹbù bọ́ nínú mi? Mi ṣe ní ti kọ́ǹbù bọ̀, ṣé ìwọ náà ò rí irun tó gbé sórí ni? Mo ti máa ń sọ fún ẹ ti pẹ́, mo ní mi like style tó ń ṣe yìí. Kó jẹ́ kó wà matured, you're a matured lady now. Wá ṣe irun tó máa jẹ́ kó wà matured. Kí ló kún ẹ̀ bẹ́ẹ̀? See my hair. Bó tẹ̀ jẹ́ pé rough tó ṣe wà yìí sí, tí n bá fẹ́ jáde má dé wig. Tí n bá máa wù mí, má tú sílẹ̀ wá bá mi dì í, ó máa fine. Dá mi pé èmi ni mo ní irun mi o. Tó bá dẹ̀ wù mí mo lè fi irun mi ṣe, kí ló dé náà? Ó máa tètè ń bínú gan-an. Kí ló ṣẹlẹ̀? Adé kò máa bínú. Jẹ́ kí n ṣe irun tó bá wù mí o. Níkẹ̀, má bínú. A ní kó má bínú. Èmi gan ti gbàgbé. Mo ti gbàgbé pé mi ètò láti bẹ̀ sọ̀rọ̀. O mọ̀ pé Ọlọ́run ti bless ẹ ju àwa báyìí lọ. Olówó ń sọ̀rọ̀, tálíkà ló ní idea. There you go again. But the monkey making like statements to man so yin. Èwo lówó gbogbo gbà. Mi ò like ẹ dá mi pé. Ọlọ́run á gbé gbogbo wa ga. Ó dà kí ló fẹ́ kí n ṣe? Sọ̀rọ̀ náà dá mi pé kí ló fẹ́ kí n ṣe? Bó ṣe ń sọ̀rọ̀ ni. Ó dẹ̀ ń jẹ́ kí n máa feel bí pé kì í ṣọ̀rẹ́ mọ́ bí pé mo jẹ́ stranger sí ẹ. Mo ní mi like style yìí. For your own good o. Kó jẹ́ kó look mature, you're a matured lady. Ó mọ̀, the way you carry yourself, even kó jẹ́ ordinary didi ló bá ṣe sórí ni. Ó máa fine ju eléyìí lọ. Nígbà tó ń ṣọmọ orí títì. Má máa ṣe bẹ́ẹ̀ yẹn. Now. Torí kò dẹ̀ tí wọ́n sọ ń sìn, màá ṣe nǹkan tó bá fẹ́. That's my baby girl. O tún gbé sórí sí, o yá dáadáa, gbogbo ẹ̀ look rough. Kí wá bẹ̀ yá. Ọba mi ìyàwó mi. Mo meet call sister lẹ́ẹ̀kan jẹ́ kí n pè wọ́n padà. Sáré pé wọn ó wà very important. Hello. Mo gbàgbé pé mo gbé nǹkan kaná mo ń bọ̀. Ẹ káàsán máa. Ẹ wò mo rí miss call yẹn má bínú. Mo busy in time. Tani. Àǹtí dá mi pé ibo lẹ sá lọ. Àti pé kí ni ń já yín láyà gan. Ṣé ìwọ náà rí bó ṣe já wọlé ni? Ẹ̀rù bà mí ni now. Ẹ má jẹ́rú ọba yín. Sẹ́ẹ̀rì torí ẹ̀ náà ló jẹ́ mú yín wá bíbí. Kò sẹ́ni kankan tó fẹ́ rí yín. Bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ sọ fún mi pé ẹ fẹ́ kẹ́nìkan kó rí yín o. Torí ẹ̀ náà ló jẹ́ mú yín wá yín. Ó bẹ̀ta. Irun tí mo ní ẹ mú wá dà. Ẹ wo, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Iná dà lára rẹ̀. Ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀. Àfi kí náà yẹn dáhùn o. Kó dáhùn gangan ni. Mi kì í ṣe account officer níkẹ́ o. Àmọ́ ó sure fún mi 100% pé tẹ́ bá dé inú àkáǹtì níkẹ́. Bówó ń bẹ̀rẹ̀ rárá pé ká sọ pé bóyá o ti broke àbí nǹkan kan. A ṣì máa rí tó 25 million. Kí ló dé?
olówó tó bá ní. Níkẹ́ ní owó lọ́wọ́ gbogbo yẹn náà ló ń fa ìgbéraga ó ló ṣe máa ń sọ̀rọ̀ sí mi anyhow ó dídí sọ fún mi ni ó ní pé wọ́n ti fi orí tèmi wọ́n ti fi run mú pé èmi ò lè ṣoríire ó ti sọ̀rọ̀ ẹ̀ di PA Ọlọ́run. àbí sàárẹ̀ ni ṣé o mọ̀ pé eléyàn ni ẹ wò èyí ò tiẹ̀ bá mi ṣé ẹni bó ṣe wà yìí wọ́n bá yín pò mọ́ nǹkan kan ni tí bá wà ti pò mọ́ nǹkan kan màá gbé fún yín ẹ̀yin kan wá lọ dáná kì í ṣe pé fẹ́ ṣe pàtí o ẹ̀ ṣe pàtí ẹ kàn ra dáná kékeré kẹ wá po kíní kẹ pò mọ́ oúnjẹ ọ̀hún tó bẹ ilé dé tó gbé tó kẹ gbé sẹ́nu wí ìnípa fún iná ti mú o iná dà lára rẹ̀ ni lóhun ta ni kí bàbá lágún bàbá rẹ̀ kó lóhun dàrọ̀ ni lọ yóò mọ sáré tó àwa yìí lẹ́yìn ni ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ wò ó ìkankan wá wá o tí mo bá fi lè fún yín kiri ìta ẹsẹ̀ bí mo ṣe ní ẹsẹ̀ dandan ni ó jẹ́ bó ṣe yẹ kó jẹ́ o ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé. ṣùgbọ́n wo tún ní báyìí ó bẹ̀rẹ̀ o ewu tún ní ṣùgbọ́n. ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ tèmi ó yá mò ń gbọ́ torí kó lè dáná ni o. mò ń gbọ́. oúnjẹ tó gbọ́dọ̀ jẹ yìí kò gbọ́dọ̀ jù láàrin aago 7 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́ lọ o kò gbọ́dọ̀ dálẹ́ o. wo fọkànbalẹ̀ jáde yẹn ló simple jù ṣebí 6 ìrọ̀lẹ́ mi gbọ́dọ̀ pé Níkẹ́ láàrin 30 minutes kó má kàn mí lára. àti dá mi pé. kí Níkẹ́ wà ní orí ọkùnrin tí n bá pè àdọ̀dọ̀ ó máa ń gbọ́n tẹ̀lé mi kiri ni Níkẹ́ ó máa ń sá tẹ̀lé mi kiri ni ètò kan máa ń surprise mi ni the way tó ṣe máa ń sọ̀rọ̀ ó kàn máa sọ̀rọ̀ anyhow ó máa ìgbéra mi owó yẹn ó gùn gan ó jẹ́ kí ìgbéraga yẹn pọ̀ gan tẹ bá ń wo Níkẹ́ ẹ máa rò pé òun ló láìkì mi jù láyé yìí ó tó bá sọ̀rọ̀ sí mi lójú yín tó bá fi mí lé òkèlè báyìí ẹ̀ ní jẹ́. ẹ filẹ̀ yóò sì máa ń dápẹ́ ní 9. tó ṣáà ti jẹ́ kí iṣẹ́ yẹn ṣúọ̀ tó bá ti ṣúọ̀. kò sí wàhálà ẹ̀yin náà mọ̀ ẹ́ ó yẹ ká ẹ ti mọ̀ dáadáa. Ọlọ́run ṣàánú mi ò sẹ́wọ̀n ti fẹ́ lù fún mo dáràn Ọlọ́run má jẹ́ kí tèmi bàjẹ́ báyìí mo máa dáràn o. Hello babe. What's up? Mo wà okay. Báwo nìkan? Jọ̀ọ́ má bínú quick one. Ìgbà wo ló ti gbúròó Níkẹ́ last jọ? Kò yé mi o, mo ti ń try nọ́mbà látẹ̀kùn. Ó ń ríǹgì kò gbé. Òun dẹ̀ ló sọ fún mi pé òun bọ̀ lọ́dọ̀ mi lénìí. Mo ti wá ń pè látẹ̀kùn nọ́mbà ò lọ, àmì kò gbé call. Mo kàn wá worried ni, I don't know. Ó mọ̀, Ọlọ́run má jẹ́ kéèyàn dáràn. Àbí bóyá oní nọ́mbà mi yàtọ̀ sí her regular number. 3 weeks kẹ̀. 3 weeks báwo? Ó sọ fún mi pé òun máa wá sọ́dọ̀ mi lénìí. Mo dẹ̀ ti expect ẹ̀ látẹ̀kùn. Fóònù ẹ̀ ń ríǹgì kò gbé. Ọlọ́run má dẹ̀ jẹ́ kéèyàn dáràn. I'm just worried. Jọ̀ọ́ torí Ọlọ́run. Máa bá mi try ẹ̀ tí ó bá dẹ̀ gbé kọ̀lẹ̀. Bá mi sọ fún pé mò ń retí ẹjọ́ torí Ọlọ́run. O ṣé ọ̀rẹ́ mi. Thank you. Wọ́n ti ṣe mí. Bọ́dá mi ẹ káàbọ̀. Báwo ni a ti yín? Ṣé kò sí problem? No, àtọ̀. Ṣé wàá pa? Out mi wà òkè yá. Ìsàsí pé ó tiẹ̀ mọ̀ pé bí ń pa mí. Kí ló ṣe? Irú ọ̀bọ̀dá mi kò ń ṣe oúnjẹ yín yẹn máa fọwọ́ kàn. Kò ń ṣe oúnjẹ yẹn máa wọ̀rì má bá yín gẹ̀ẹ́tì oúnjẹ yín. Kí ló dé? Kò sí nǹkan kan bọ̀dá mi ní sùúrù. Ṣé màá róúnjẹ ńlẹ̀ ń sin mí ní jẹ ni? Mọ́mí òun wàhálà yín pọ̀ o. A ní kẹ́ ní sùúrù bí máa kí ló tẹ̀ lọ mí fún kí n ti yín. Ọ̀rọ̀ fi mi lè jàre. Dámi pé. Dámi pé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Ó gé irun mi. Ìmọ̀ máa burú o, kò jẹ́ ká gbóòórùn aṣebi. Dámi pé what did I do? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Lórí títí ẹ, mo ò súnlé fún 1 month, mi lè lọ bí iṣẹ́. Òun ni mo ń torí ẹ̀rìn kìkì láti jọjọ́ yìí, òun ni mo ń wà. Báyé ṣe rí gbogbo nìyẹn.
báyé ṣe rí nìyẹn àwọn èèyàn yìí burú. ẹjọ sà sọ bẹ́ẹ̀ ẹjọ kí ló kù tójú mi ò tí ì rí community ẹjọ kí lẹ́rù kó kù tí ò tí ì rí ṣé àmọ̀ pé eré ló kù kí n máa rí ní gbogbo ojú ayé ojú yín á rí rè nítorí ní community eléyìí tí mo rí ti pọ̀ jù different calamity different tragedy different emotions olóńdé bá mi ẹgbàá mi torí Ọlọ́run ìwọ tó múrun ọ̀rẹ́ o tún ṣe lára dé lẹ́fù yẹn o múrun ọ̀rẹ́ o mú lọ́dọ̀ babaláwo oníkáyé ẹ̀ bàjẹ́ ọ̀rẹ́ tó oníkáyé ẹ̀ bàjẹ́ ló wá ń sá káàkiri nítorí ẹ̀ ipe kó o lè wà òkè. arábìnrin iwájú Ọlọ́run lẹ wà yìí ẹ̀yin náà dẹ̀ ti rí bí Ọlọ́run wa ṣe lágbára tó ẹ rí wípé Ọlọ́run wa ò kì í sá eré kó tó múyàn ẹ wò ó bí Ọlọ́run ṣe ọ̀ra mú yín láì ṣe pọ́lọ́run làágùn rárá nígbà tí ẹ̀yin ń gbé ìgbé ayé àṣekúpani nígbà tí ẹ̀yin ń gbé ìgbé ayé láti ba ayé ènìyàn jẹ́ ẹ wá wò ó wọ́n ní ẹni tó da eérú òun léérú ń tọ̀ ẹ wá wo bí eérú yẹn bó ṣe padà wá dà sórí ara yín fúnra ara yín Ọlọ́run á fọwọ́ lẹ́rán á máa wòye ènìyàn ẹ̀ṣẹ̀ kí ni ọ̀rẹ́ yín ìbá ṣẹ̀yìn nínú ọ̀rọ̀ tẹ́ sọ tí a ṣẹ̀ gbọ́ tán yìí a tún wá rí wípé arábìnrin ọ̀rẹ́ yín wọn ò ṣẹ̀yìn o ìlara lásán ni èrè kí lẹ wá rí gbà nínú ìlara ń sìn yìí kò sí èrè kankan o now ẹ ti wá ya wèrè báyìí Ọlọ́run ti wò yín sàn báyìí gbogbo ìgbà tí ẹ fi ya wèrè yìí gbogbo ojú tó ti rí yín kí ni wọ́n á máa sọ nígbà tára yín yàtọ̀ yìí. ìgbà tí o ṣe pé èmi ti kú mímú wa community kò lè ṣe nǹkan kan gidi lójú mi báyìí èmi ni màá jẹ́ kọ́kọ́ mọ̀ ó ti ya wèrè rí àti ya wèrè rí o. ẹ ṣe títí ẹ ṣe dé ojú bọ̀dà Sàámú. àbí tiẹ̀ ti rún tiẹ̀ ti lọ. ṣé wàá rí báyìí ṣé ti rí báyìí wípé nígbà tí ẹ ti wà níwájú Ọlọ́run ẹ gbọ́dọ̀ fi ayé yín fún Olúwa pátápátá torọ́ Ọlọ́run ṣetán láti gbà yín tẹ́yin náà bá ṣetán láti yọ̀ǹda ara yín fún Ọlọ́run. ọ̀rẹ́ tòótọ́ ká tó lè gba àdúrà kankan lórí òkè yìí fún arábìnrin yìí ǹjẹ́ ṣetán láti dáríjì wọ́n. pásítọ̀ kí ni mo wá ṣe mo ti dáríjì tọkàntọkàn. gbà ò ní sórí burúkú kò ní ìbànújẹ́ òde dé báyìí tá a bá lè máa ṣe léyà yá dáa ó ní kí ló ń fẹ́ ṣe nígbà tí ò ṣe pé òun ló dára ẹ̀ àìmọye ẹni tó jẹ́ pé kò mọwọ́ kò mẹsẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ti ba ayé ẹ̀jẹ̀ tó ti lọ orí ẹ pé o ẹni dèrú lèrú tọ̀. ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. àmín. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.